Gbogbo ẹ̀yin ará ilé, a kí yín, a kú ọdún, a kú ìyèdún, bí ọdún bá ti ń gorí ara wọn, kí a máa ríra wa. Fún gbogbo ẹ̀yin tí ẹ ti kọjá sọ́hùn sí ọdún 2024, a kí yín, ọdún 2024 á dára fún gbogbo wa. Àti àwa yòókù náà tó jẹ́ pé nípa irú aago tá à ń lò, àwa tí wà ní 2023, àwa náà ní àwọn wákàtí mélòó kan sí nísìn, àwa náà darapọ̀ mọ́ yín ní ọdún 2024. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí, ọdún 2024 yóò dára fún wa o. Pàápàá ní ọ̀rọ̀ Yorùbá, nítorí pé ẹ̀yin tí ẹ jẹ́ àgbà, ẹ ní iṣu àtẹnumọ́, ẹni kì í jóná. Ẹ sì sọ náà wípé bí iná ò bá tán ní ẹ̀kan, àbí tí iná ò bá tán láṣọ, ẹ̀jò kì í tán lé ẹ̀kan. Ọ̀rọ̀ Yorùbá náà, òun náà la tún gbé wá o, nítorí pé a mọ̀ pé àwọn ènìyàn gbìyànjú ní ọdún tó kọjá, títí tó fi wọ ọdún yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a gbọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ni àwọn èèyàn gbé, àti tí a wò pé yóò já náà àti tí a wò pé kò ní já náà. Ṣùgbọ́n ibẹ̀ náà la wà yìí, a ní dákẹ́ náà ni. A kí gbogbo àwọn ajìjàgbara pátápátá, a mọ̀ pé à ń kọ́gbọ́n sí ni. Ọgbọ́n Olódùmarè yóò sì máa wà pẹ̀lú wa, pàápàá ní ọdún 2024 tí a fẹ́ bọ́ sí. Ní orí ètò lónìí, Alagba Femi Odedeyi láti Yorùbá Referendum Committee, àwọn náà ni wọ́n kúkú wà pẹ̀lú wa. A gbé wọn wọlé. Ẹnikẹ́ni nínú wa tí ó bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè, ẹ dákun ẹ tẹ̀ ránṣẹ́, a béèrè lọ́wọ́ wọn. Àwọn ètò àti ní ńlẹ̀ ó wà níbí. Àwọn ètò tá a ti ń ṣe lónìí, òun ló máa jẹ́ bí ètò àkọ́kọ́ tí wọ́n á fi kí wa, tí ó sì jẹ́ pé wọ́n á fi lè sọ àwọn tí a gbọ́dọ̀ ṣe àti àwọn ibi tí a gbọ́dọ̀ dojúkọ ní ọdún 2024, kí a lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tí ó yọ ọmọ Yorùbá nínú ìtàkùn tí a wà yìí. Alagba Femi Odedeyi, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú lé o. Ẹ ṣètò ìgbòho sórí ètò tá a tún padà sórí ẹ̀. Ọdún á bá gbogbo wa láyọ̀, á dẹ̀ bá wa láyé. Gbogbo èròǹgbà wa àti tá a fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run á ṣe fún wa. Ọlọ́run á ṣe fún wa. Ẹ ṣé. Àṣẹ. Ẹ ṣeun, Alagba Femi Odedeyi. Ẹ̀yin náà la máa pè, àwa náà la ẹ máa bá. A ní fẹ́ lòmíì pè yín, a ní fẹ́ lòmíì pa wá náà láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ Yorùbá àti bí Yorùbá ó ṣe bọ́ nínú ìgbèkùn, àbí sẹ́yìn ò gbà ipá wà nínú ìgbèkùn? Nàìjíríà wà ní ìgbèkùn tó ti wáyé látìgbà táwọn elédè Gẹ̀ẹ́sì tán ti kó wa pọ̀, wọ́n ní a jẹ́ bí ẹrú wọn, táwọn olóyìnbó máa ń pè ní colonial rule. Bẹ́ẹ̀ni. So ìgbèkùn tá a wà nìyẹn, tó jẹ́ pé láti ìgbà tá a ti gba òmìnira, oríṣiríṣi ọ̀nà ni ìjọba wa ti ń lọ, tá a fi wá sọ pé gbogbo wa ní gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà ló wà ní ìgbèkùn lọ́nà kan àbí lọ́nà kejì. Ọ̀nà àbáyọ nínú ìgbèkùn yẹn ni ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ nísìn. Ṣùgbọ́n Yorùbá là wa, wọ́n dẹ̀ sọ fún wa pé àtilé la ti ń kó ẹ̀sùn ròde. So a kàn lè jẹ́ Yorùbá ká máa sọ̀rọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ yẹn. À á kọ́kọ́ sọ tiwa náà. Ohun tá a bá ṣe láàrin ara wa la máa wá gbé fún àwọn tó pè pé ẹ wò ó, ẹ̀yin náà ẹ fi ṣe báyìí, ẹ fi ṣe báyìí, ẹ fi ṣe báyìí, ẹ fi ṣe báyìí. Ohun tó máa yọ gbogbo wa nínú ìgbèkùn nìyẹn. Ẹ ṣeun. A ṣe kọ́kọ́ sọ nípa títí Yorùbá. Ẹ̀yin àgbà náà lẹ sọ pé ọ̀kọ̀ọ̀kan la máa yọ sẹ̀lẹ́kù. Ńgbà Yorùbá tá a bá yọ sẹ̀lẹ́kù, tá a bá bọ́ta,
àwọn yòókù náà a lè mọ̀ fọ̀nà hàn pé ọ̀nà tá a mọ̀ gbà tá a fi bọ́ tàrí o torí pé ẹni tó bá lóun ó kó ẹsẹ̀ méjèèjì jáde nígbàkú ó ṣeéṣe kó fi àtàrí náà lẹ̀ ìyẹn ò sì ní jẹ́ títí wa láṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ bí ní Yorùbá ò ṣe yọ yìí tí à ń pè ní ọ̀nà àbáyọ a mọ̀ pé láti bí ọdún kan méjì sẹ́yìn ni ẹ̀yin ti ń sọ àwọn ọ̀nà tí ẹ wò pé ọ̀nà bíbá ẹ̀ ni ó yẹ ká gbà ṣùgbọ́n nígbà náà ariwo kúkú pọ̀ tá a bá kà lé ní tá a bá kà léjì èèyàn kan sọ pé yóò fẹ́ tó 150 organizations àwọn ẹgbẹ́ lóríṣiríṣi tí wọ́n ṣàní pé àwọn náà bí Yorùbá yóò ṣe yọ tí Yorùbá ó ṣe dá wà tí Yorùbá ó ṣe lè mí òun náà ni gbogbo wọn ni wọ́n ń sáré àti àwọn púpọ̀ náà lẹ̀ sì ti sọ̀rọ̀ nípa ọ̀nà tiwọn láàrin ọdún méjì ọ̀hún sísìn a sì ti rí àwọn tí wọ́n ní ọ̀nà àwọn gan ni yóò fa Yorùbá yọ tá a sì rí pé pàbó ló já sí kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n náà nítorí pé bó ṣe já pàbó yẹn náà ó tún kó bá wa díẹ̀ náà nítorí pé àwọn èèyàn wa tí wọ́n tẹ̀lé irú wọn púpọ̀ nù wọn ló dàbẹ́ pé wọ́n ti wá sún sẹ́yìn tó bá jẹ́ pé wọn ò rè fẹ́ gbọ́ pé ọ̀rọ̀ Yorùbá mọ́ nítorí tí ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúrà wa náà ni pé wọ́n ní tẹ̀sìn tó bá dá ní àtògò ni wípé ọgbọ́n tí àwọn ènìyàn ti kọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n á lè dáwọ́ papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n mọ ọ̀nà láti tẹ̀lé wọn dé ilẹ̀ ìlérí. ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí Dikin káàtì ẹ̀mọ́ bẹ̀rẹ̀ látòrí Dikin Lowólabí alàgbà wa Pọ́fẹ́sọ̀ Wọlé Ṣóyínká wọ́n ṣe àbẹ̀wò sí olórí orílẹ̀-èdè wa ìyẹn President Tinubu. Yorùbá dáa púpọ̀ Yorùbá sì ní ọgbọ́n nítorí pé nígbà tí àwọn oníròyìn béèrè lọ́wọ́ wọn wípé kí wá lẹ tún wá ṣe o ní wọ́n wá sọ pé àwọn sọ lóòótọ́ o pé kí olórí orílẹ̀-èdè wa ní ìsinyìí pé kó má díje pé kó jẹ́ káwọn ọmọdé ó ṣe àwọn kan gan tiẹ̀ tún sọ wípé àwọn ní kí wọ́n má ṣe nítorí pé àwọn Fúlàní ò ní gbéjọba fún wọn ṣùgbọ́n nígbà wọ́n ti wá rí pé wọ́n ti gbéjọba fún wọn ní ìsinyìí àwọn tó jẹ́ àgbà Yorùbá ti wò pé tó bá jẹ́ pé bí Elédùmarè ṣe lóun ó ṣe nù tí ó dẹ̀ ti bọ́ bẹ̀ kí gbogbo wa ká jọ gbáwọ́ papọ̀ kí àjọgbé náà ni kó mọ̀ di pé bóyá àtúnṣẹ̀ṣẹ̀ ń fà sẹ́yìn pé ṣe bá ti ní ó mọ̀ lọ ṣe bá ti ní ó mọ̀ ṣe kinní kankan kí ni ẹ rí sí ìbẹ̀wò tí alàgbà Ṣóyínká ṣe? ó dáa nítorí pé nọ́mbà 1 lákọ̀ọ́kọ́ àgbà Yorùbá ni Pọ́fẹ́sọ̀ Ṣóyínká ẹlẹ́ẹ̀kejì èní kọ́ ni wọ́n ti máa ń dá sí gbogbo ọ̀rọ̀ àti Nàìjíríà o àti ilẹ̀ Yorùbá o àti gbogbo ẹ̀ o tí gbogbo wa dẹ̀ mọ̀ kì í ṣe ohun àpamọ́. wọ́n dẹ̀ ṣe wá lọ yẹn wọn ò fi ṣe aláriwo wípé èmi náà wà pẹ̀lú president o ẹ jẹ́ ká yàwòrán táwọn olóyìnbó máa ń pè ní photo op mo wà lọ́dọ̀ president so màá wá ya fọ́tò pẹ̀lú ẹ̀ kí gbogbo ayé lè rí pé mo wà lọ́dọ̀ president tí wọ́n ṣe yẹn. ìgbà tí wọ́n dẹ̀ bí wọ́n léèrè wípé òkè kí lẹ sọ ń bẹ̀ o wọ́n dẹ̀ sọ pé àwọn mú ìmọ̀ràn méje wá wọn ò sọ fún wa nǹkan tí ìmọ̀ràn yẹn jẹ́ wọ́n ní àwọn dẹ̀ gbélé lọ́wọ́ wọ́n á sì sọ̀rọ̀ lórí ẹ̀ láàrin ara wọn nǹkan tó bá sọ àmọ́ ṣùgbọ́n ìyẹn ti fi hàn wá pé bọ́n ṣe sọ pé àwọn ní kó má dìbò tẹ́lẹ̀ wípé kó má díje tẹ́lẹ̀ fún ọdún 5 sẹ́yìn tó dẹ̀ díje tó dẹ̀ wọlé ọgbọ́n tó wà ńbẹ̀ ni pé òkè o ti wọlé nìsín nǹkan tá a fẹ́ lélẹ̀
bẹ́ẹ̀ni. àwa lè wá bá ẹ ká sọ fún ẹ pé nǹkan tá a fẹ́ lè rí so wọ́n ti fi ìlànà lẹ̀ wípé bó ṣe yẹ kí á to nǹkan tó yẹ ká tò. Now tó bá jẹ́ pé Professor Soyinka wọ́n kàn déédéé jí láàárọ̀ ọjọ́ yẹn pé mo fẹ́ lọ rí Tinubu, wọ́n dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ torí wọ́n ti jọ wà tipẹ́ tọ́jọ́ ń ṣe nàdẹ́kò tọ́jọ́ ń ṣe gbogbo ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àwa ò rí pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé Professor Soyinka bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn wípé òkè o bí situation ṣe wà rí o, kí ni ká gbé síwájú ọmọ wa tó wà nílẹ̀ yìí o. Wọ́n á ti bó tẹ̀ jẹ́ nìkan ṣe ni wọ́n bá sọ̀rọ̀ àbẹ́ni méjì, wọ́n á ti bá àwọn kan sọ̀rọ̀ wípé òkè wọ́n dẹ̀ ti agree lórí nǹkan méje yẹn, ó yá ẹ lọ gbé fún un. Ọ̀nà táwa rò pé tó dáa, ìgbésẹ̀ tó dáa ni wọ́n gbé yẹn. Ó dùn àwa wípé wọ́n gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun Alàgbà Fẹ́mi Ọ̀dẹ́dẹ̀yí. Ibi nàdẹ́kò tẹ ti gbé dákọ̀ gbọ̀ngàn náà láti bẹ̀rẹ̀ abala ibi nítorí pé ara àwọn jàǹkàn nínú nàdẹ́kò ìyẹn bàbá wa Ayọ̀ Ọ̀pádòkun wọ́n wà lára àwọn tí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ yìí wípé ẹ wá ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ nípa Nàìjíríà yìí pé bá a ṣe ń ṣèjọba ń bì yìí ẹni tí àwọn olóyìnbó amúnisìn tí wọ́n ti lọ tí wọ́n fi lẹ̀ òun náà látún kí ara wa bọnú èyí pé ó di dandan kí a tún ìjọba yìí bá a ṣe ń ṣèjọba ká tún tò. Wọ́n wá sọ pé ìgbìmọ̀ kan wà tí wọ́n gbé kalẹ̀ tí ẹgbẹ́ APC èyí tí ọ̀gágun Buhari tí wọ́n ti fẹ̀yìntì tí wọ́n ti lọ ní ìsinyìí tí wọ́n gbé sílẹ̀ ní ìgbà ìjọba tiwọn. Tí ìgbìmọ̀ yẹn wá kọ tí àbá bíi recommendations tóyìnbó máa pè é àwọn ní pé eléyìí ni olórí orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ mú ní kánkán kí wọ́n sì ṣe ní kíákíá kí wọ́n fi tún ìlú tò. Ẹ dákun bó lẹ ṣe rí sí. Ó dà bẹ́ẹ̀ again nítorí pé bàbá Ọ̀pádòkun ẹni tá a lè sọ pé wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ ni. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Afẹ́nifẹ́re, àwọn ni wọ́n jẹ́ akọ̀wé Afẹ́nifẹ́re ńgbà kan kó tó di pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wọ́n kúrò ńbẹ̀. That was even after tí wọ́n ti ṣe nàdẹ́kò tí a padà síjọba alágbádá. So wọ́n ti wà tipẹ́. Ibi tán dẹ̀ ti wá Ọ̀fà, ó ti pẹ́ tí àwọn ará Ọ̀fà ti ń sọ pé láti under àwọn olóyìnbó ni wọ́n ti sọ pé àwọn fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn wọn tó wà ní ilẹ̀ Yorùbá tí wọn ò gbà wọn láyè. So gbogbo yẹn ó jẹ́ pé ká mọ̀ pé ibi tán ti ń bọ̀ kì í ṣe ibi kékeré. Ibi tọ́rọ̀ wá dé nísìnyí bẹ́ẹ̀ ni pé nǹkan tí Professor Soyinka ṣe làwọn náà ṣe. Pé òkè ẹ̀yin APC ẹ ti sọ pé ẹ ti set up committee tí Governor Rufai tó ṣe lórí ọ̀rọ̀ bá a ṣe máa tún ìlú yìí tò. Wọ́n dẹ̀ ṣe recommendation wọ́n ṣe gbogbo ẹ̀ but nǹkan kan tí ìyọ́ ń bẹ̀. Òun wá rán ìjọba Tinubu létí pé nǹkan tẹ́ ẹ ti ṣe although President Tinubu ò sí níjọba ńgbà yẹn ṣùgbọ́n wọ́n ti wà níjọba nísìn ẹgbẹ́ òṣèlú wọn ló dẹ̀ ṣe nǹkan yẹn so wọn ò lè yọra wọn ńbẹ̀ wípé àwọn ò lọ́wọ́ sí. So wọ́n wá rán wọn létí pé nǹkan tẹ́gbẹ́ yín ṣe o á dáa kẹ́ ẹ mú iṣẹ́ kẹ́ ẹ lè ṣe. Nǹkan kan táwa rí tó kàn jẹ́ tó kù díẹ̀ ńbẹ̀ ni pé kò síjọba tó wà láti 1999 tí ò tí ì ṣerú nǹkan bẹ́ẹ̀ ni.
Ọbásanjọ́ ṣe political conference Jonathan ṣe tiẹ̀ ìyá àgbà ọ̀ráyè Jonathan ṣe tiẹ̀ pẹ̀lú confab confab ìgbà táwọn Buhari débẹ̀ àwọn náà gbé jáde lórí fáìtà ṣẹ̀tọ̀tọ̀ nù. So gbogbo ìjọba tó ti wà láti 1999 náà ti ṣe nǹkan kan tán ti gbé ìpérò àbí àpérò àbí àpéjọ tán ní ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀, ṣùgbọ́n kò sí nǹkan kan tó jáde nínú gbogbo nǹkan tán sọ. Kò sí recommendation kan tó tán múlò àti Ọbásanjọ́ àti Jonathan àti Buhari. So tó bá jẹ́ pé yẹn ni, báwo ni a ṣe rò pé ìtì Tinubu tí kì í tẹ̀sẹ̀ tóun ló ṣe tó jẹ́ pé ìjọba mi lè ṣe ṣùgbọ́n ẹgbẹ́ ẹ̀ ló ṣe, ẹgbẹ́ òṣèlú ẹ̀ ló ṣe, káwá sọ pé ìyẹn ni kò mú ṣe. A lè sọ bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ, bí Ọ̀pálẹ̀ ṣe sọ, ṣùgbọ́n tá a bá wo bó ṣe ń wá látẹ̀yìn, à á rí i pé nǹkan kan wà tí ò kì í jẹ́ kí wọ́n lè ṣe nǹkan kan pa ọ̀rọ̀ yẹn. Unless tá a bá sọ wípé Tinubu jẹ́ alágbára gbogbo ayé tó kàn máa dédé jí láàárọ̀ ọ̀la tó máa ní òkè òkú bí nǹkan ṣe láti rí lélẹ̀. Àwọn ò dẹ̀ rí pé bí irú ìjọba yẹn kọ́ ló wà láàrin. Ìtàwọn òyìnbó ń pè ní dictator. So nǹkan kan láti wà tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn ìjọba yẹn wọ́n ń gbègbèsẹ̀ yẹn ṣùgbọ́n nǹkan kan ò jáde ńbẹ̀. A lè sọ pé wọ́n gbègbèsẹ̀ yẹn láti tàn wá jẹ ni, a lè sọ pé wọ́n kàn fi ṣe bójúbójú ni, fine. So ó ní pé ti Buhari náà bójúbójú nígbà tó ṣe etí. Àwa lè sọ pé kí Tinubu padà lọ sí àwọn bójúbójú àti mọ̀dàrú tó ti ṣe yẹn, ipe nǹkan tó yẹ kó wá ṣe tó yẹ ká sọ fún Tinubu tó dẹ̀ yẹ ká gbé síwájú ẹ̀ ní pé nǹkan tí àwa èèyàn àwa aráàlú tí ìlú sọ pé ìlú wa sọ wípé nǹkan báyìí la fẹ́. Ìyẹn ló máa fún wa ní ààyè láti ṣe àtúnṣe fún gbogbo tó ti wà lẹ́yìn. Torí gbogbo àwọn ìpàdé tó ń pè àti ti Rúfáì àti gbogbo ẹ̀ wọ́n ṣa àwọn èèyàn ní wípé ó yẹ wá sọ tẹnu ní, àwọn èèyàn á dẹ̀ sọ tẹnu wọn á lọ ní ìlọ tán olúkálùkù àgbàbí tán lọ, ìjọba ṣe nǹkan tó wù. Àwọn tó ń pè sí ìpàdé yẹn wọn ò ní àṣẹ àwọn ará ìlú wọn lọ́wọ́, wọn ò ní àṣẹ àwọn ará ìlú wọn pé ìwọ lágbájá tó ń lọ sípàdé yìí nǹkan tá a fẹ́ kó lọ ṣe ń bẹ̀ nìyí, ọ̀rọ̀ tá a fẹ́ dúró lé lórí lélẹ̀, so that tí ẹ bá dé pàdé yẹn kò ní sọ̀rọ̀ bí tara ẹ̀, a sọ pé nǹkan tí ìlú mi sọ, nǹkan tí àwọn èèyàn mi sọ tán láwọn fẹ́ lélẹ̀, a lè wá máa tún ṣe ká negotiate ká ṣe túbọ̀ nǹkan tá a fẹ́ nìyẹn. Ọ̀nà tí ó máa ṣe é ṣe tó jẹ́ pé agreement ìpanupọ̀ tán bá rí níbẹ̀ ó máa di dandan kan mú ṣe, nítorí pé àwọn ìlú fọwọ́ sí nǹkan tí wọ́n gbé lọ. Mo rántí nígbà tí confab yẹn ti Jonathan, ìkànnì àwọn àgbà Afẹ́nifẹ́re ńgbà yẹn ta Ọlánímọ̀ Àjàyí níṣe ló sọ pé àwọn lọ ṣeré ńbẹ̀ ni. Nǹkan tó ó sọ ní gbangba ni, ó ní àwọn ọlọ́bẹ lọ ṣeré ni. So ìdí nìyẹn tí a fi sọ pé nǹkan tí bàbá Yorùbá lè fi sọ ó kù díẹ̀, nǹkan tó sọ dáa, ó dẹ̀ nítorí àwọn some of the recommendations náà dáa, ṣùgbọ́n ọ̀rọ̀ kan ní eléyìí sí, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni pé kí ni àwọn aráàlú fẹ́. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tẹ́ ní àwọn Yorùbá ló gbèkùn tí mo ní gbogbo wa la wà ló gbèkùn ìbàdàn. Nígbà táwa Yorùbá ò tí ì sọ pé bá a ṣe fẹ́ kúrò ní ìgbèkùn rèé,
tó kàn jẹ́ pé wọ́n kàn yan àwọn kan wọ́n tó yẹ wá fún wọn ò ní sọ̀rọ̀ tó wá ń bẹ̀ ọ̀rọ̀ táwọn rò yìí pé ó yẹ kí gbogbo wa sọ ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tí àwa aráàlú ká ti sọ pé ibi tá a fẹ́ lélẹ̀ tó lè mú ìyọrísí wá ní ibi tí ìtumọ̀ Yorùbá referendum ti wáyé nìyẹn tá a pè ní ìlú sọ pé ìlú sọ pé. À ń bọ̀ wá sórí ìyẹn ẹ jẹ́ ká tètè bọ́ sí torí àti sọ ti alàgbà Ayọ̀ Ọ̀pádòkun ẹlòmíì tó tún sọ̀rọ̀ láìpẹ́ yìí ó ní Dikin Owólabí Ọládẹ̀jọ àwọn ni proprietor àwọn olùdásílẹ̀ Metropolitan Broadcasting Service àwọn náà dẹ̀ ni wọ́n ní Impact African Television àti Impact Broadcasting nígbà táwọn náà sọ̀rọ̀ ó sì dàbẹ́ pé wọ́n ti ń sọ ó ti ṣe díẹ̀ náà wípé ọ̀rọ̀ tí a máa ń sọ yìí ó mà di dandan kí a bá àwọn èèyàn wa sọ̀rọ̀ nítorí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán kan ṣe fún wọn àwọn náà sọ̀rọ̀ referendum wípé ó di dandan kí a tẹ àwọn èèyàn náà nínú ká bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ó dà pé àwọn ní ó yẹ kí bóyá kó àwọn lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn titọlọ́jà àwọn titi onímọ́tò àwọn tito ní kápẹ́ńtà àti kínní ó jọgàtè kò jọgàtè wọn ló fi ẹsẹ̀ méjèèjì tìrò ṣé ìkankan náà ni pẹ̀lú títẹ̀tẹ̀yìn sọ tó jẹ́lù sọ pé àbí wọ́n yàtọ̀ síra wọn. Wọ́n yàtọ̀ díẹ̀ ibi tó dẹ̀ ti yàtọ̀ lílé ó dẹ̀ ìyàtọ̀ yẹn dẹ̀ ṣe pàtàkì kó ká lè ṣe kó yíra wa ọ̀tọ̀ ni ká lọ bá lágbájá ìyá aláta tí gbogbo wọn kan sọ pé nǹkan àwọn kan dẹ̀ ti ṣe rí ní ọdún tó kọjá láti 2022 tí wọ́n láwọn ṣe opinion poll tí gbogbo kí Yorùbá ṣe kìíní kan wọ́n gẹ̀ẹ́tì alpha lọ ìgbà táwọn Yorùbá nation ṣe tiwọn náà wọ́n láwọn náà ṣe opinion poll tiwọn nǹkan kan náà ló wọ́n sọ pé báyìí báyìí ìyẹn náà kò sí àbájáde kò sábàyọrí níbẹ̀ olúkálùkù kan ṣe tiẹ̀ ni ibi tí ìlú sọ pé ti yàtọ̀ ibi táwa ti yàtọ̀ tá a dẹ̀ rí pé ó ṣe pàtàkì ní pé àwa ń sọ wípé ṣẹ́ẹ̀rí àti gbogbo aráàlú onímọ́tò àti gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ lọ bá àwọn náà ni àwọn olóṣèlú máa lọ bá tí wọ́n á tọrọ ìbò lọ́wọ́ wọn tí wọ́n á ní kán dìbò fún wọn wípé níta fẹ́ ṣe fún ní níta fẹ́ ṣe fún ní wọ́n á dẹ̀ dìbò fún wọn. So ibẹ̀ yẹn wá di pé ta ló ní ọmọ Yorùbá tí máa lò legitimacy inú àwọn méjèèjì àwọn táwọn aráàlú dìbò fún àbí àwọn tí wọ́n kàn sọ pé nǹkan tá a fẹ́ nílé ìdí nìyẹn táwa ti wá sọ wípé a gbà pé àwọn aráàlú máa sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti yan àwọn kan sí ilé ìgbìmọ̀ aṣòfin wọn ilé ìgbìmọ̀ aṣòfin yẹn wọ́n dẹ̀ lè fọwọ́ sọ̀yà kan sọ pé àwọn tó dìbò fún wọn làwọn represent àwa wá fẹ́ gbé lé ìgbìmọ̀ aṣòfin yẹn lọ́wọ́ wípé ok ẹ̀yin lẹ represent àwọn èèyàn kò sí problem bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn fẹ́ ẹ jẹ́ kán dìbò ìyẹn ni referendum ìlú sọ pé ẹ jẹ́ ká dìbò lórí ọ̀rọ̀ yìí so by the time tọ́rọ̀ ìbò gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ yẹn onítaxi driver sọ tiẹ̀ professor sọ tiẹ̀ olúkálùkù sọ tiwọn wọ́n á dẹ̀ lọ dìbò wọn tán bá dẹ̀ ti dìbò yẹn tán ibi tí kò bá darí sí ibẹ̀ ni ìlú sọ pé wà so nǹkan táwa ń sọ nìyẹn ibi tí yàtọ̀ yẹn wà nìyẹn ká nídà tí ṣẹ̀ṣẹ̀ tó máa ní àlọ́ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kò làbí nìkan
wọ́n ti yan àwọn kan sípò wípé kán ṣe aṣojú wa. So nǹkan tá a máa wá ṣe ni pé àwọn aṣojú wa yẹn la máa wá gbé sí pé ó yá nǹkan tá a fẹ́ lélẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn wá dìbò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀, lórí nǹkan tá a fẹ́ ṣe. Ibi tí yàtọ̀ ti wà nínú méjèèjì. Ẹ ṣeun. Wọ́n ní ìlú tí ò bá sí òfin òun náà lẹ̀sìn ò sí, nítorí pé tí a bá gbé ìgbésẹ̀ bó ṣe yẹ ká gbé, mo sì rò pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí wa ní ọdún tó kọjá, débi pé àwọn agbófinró wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajìjàǹgbara wa kan káàkiri nítorí pé wọn ò tọ ọ̀nà tó yẹ kí wọn ó tọ̀. Ìgbàgbọ́ wa ní pé àwọn àti alàgbà Owólabí Ọládẹ̀jọ àti àwọn yòókù, àwọn náà wọn ò fi etí gbọ́ àwọn nǹkan tá à ń sọ níbi tí àwọn ọ̀nà náà tó ti yàtọ̀ síra wọn. Ẹ̀yin àgbà náà lẹ sì sọ wípé tí àìrìn papọ̀ òun ló kó ìyàjẹ́ ọmọ èrè, nítorí tí òjòlá tó bá wà níwájú tí jomijòkè tẹ̀lé, okù ọdẹ tí ó dùn ó. Ohun tí a sì ń wò náà ni pé kó má di onípínpín yẹlẹyẹlẹ bí èyí tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá àti ọdún tí à ń parí lọ yìí. Ẹ jẹ́ ká mú kánkànkán. A ní ti bàbá wa Ayọ̀ Ọ̀pádòkun, àwọn ń sọ fún ìjọba pé ìtẹ́gbẹ́ yín ṣe tí wọ́n gbélẹ̀ pé ká fi yanjú ọ̀rọ̀ yìí, ẹ kẹsẹ̀ bọ́ ẹ ṣe fún wa. Alàgbà Owólabí Díkìn Ọládẹ̀jọ, àwọn sọ pé àwọn èèyàn wa lálọ́ bá sọ̀rọ̀, òótọ́ náà sì ni, ṣùgbọ́n ẹ̀yin sọ pé ọ̀nà kan wà tó yẹ ká gbé gbà nítorí pé àti ní àwọn aṣojú tí a fi ṣe gẹ́gẹ́ bí òfin. Ṣùgbọ́n àwọn alàgbà tí wọ́n tún wà nínú Afẹ́nifẹ́re, àwọn náà sọ̀rọ̀ wípé ìdìbò ti lọ tán báyìí o, a tún gbọ́dọ̀ tún ṣòkòtò wa sán ni. Ṣùgbọ́n táwọn wá sọ, ó dàbí pé yàtọ̀ sí gbogbo ohun tí àwọn méjèèjì yòókù sọ, ó tún yàtọ̀ sẹ́yìn tí ẹ̀yin náà sọ. Dr. Akin Fápòǹdà, dókítà ni wọ́n. Dókítà oníwèé ni o. Àbí talábẹ́rẹ́, ó dàbí pé oníwèé ni wọ́n. Dókítà oníwèé, Akin Fápòǹdà, àwọn ní ọ̀nà tí a mọ̀ gbà yọ ẹ̀ mọ̀ ni pé àwọn ń tà wọn o, àwọn ti lọ bá àwọn tó wà nílẹ̀ Yíbò ṣe àpérò. Àwọn tí ó wà níbi tí à ń pè ní Middle Belt, wọ́n ní àwọn ti bá àwọn èèyàn náà ṣe àpérò pé nítorí pé kò sí nǹkan kan tí ó máa ṣeé ṣe tí Yorùbá lè dá ṣe láàyè títí ẹ̀, àfi tí àwọn Yíbò àti àwọn yòókù bá wà níbẹ̀. Ẹ bá wa tanná sọ̀rọ̀ yìí, bó o lẹ̀yin ṣe rí, bó o lẹ ṣe gbà, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Kò lè rí bẹ́ẹ̀, kò lè rí bẹ́ẹ̀ rárá. Ọ̀rọ̀ yẹn dẹ̀ pín sí méjì. Bóyá tá a bá ti sọ méjì tán, àwa padà sí méjì tó kù. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́, wọ́n lè ní agreement àṣepọ̀ pẹ̀lú ẹni tó bá mú ìyẹn Afẹ́nifẹ́re, àwọn tó wọ́n ní Afẹ́nifẹ́re làwọn. Wọ́n lè ṣe torí pé wọ́n lè ṣàgbéwò pẹ̀lú everybody. Ṣùgbọ́n agreement tó bá ní yẹn kò di dandan kó rọ àwa tó kù lọ́rùn. Wọ́n ṣe láàárín ara wọn nítorí wọ́n rò pé nǹkan tí ó tọ́ sí àwọn nìyẹn. Ìdí tó dẹ̀ láwọn ṣe sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n ní tí Ìgbò ìyẹn Peter Obi tó bá jẹ president, ó máa tún Nàìjíríà tò bá a ṣe fẹ́, wípé ó ti ṣe ó ti fún àwọn ní promise yẹn, ó ti ṣèlérí yẹn fáwọn. Pé láàrin oṣù mẹ́fà. Pé láàrin oṣù mẹ́fà. Ṣùgbọ́n n táwa gbọ́ ń ta tí wọ́n dẹ̀ ti ṣe ìpolongo ìbò tí Peter Obi dẹ̀ sọ fúnra rẹ̀ lẹ́nu ara ẹ̀ ni wípé kò sí nǹkan kan tó rọrùn pẹ̀lú 1999 constitution.
nígbà téèyàn ń wá ìbò tó ní kò rán pẹ̀lú 1999 constitution tẹ́yìn wá sọ fún wa ní ìsìn pé ẹ ti ní àṣírí ìkọ̀kọ̀ kan pẹ̀lú ẹ̀ wípé á fi gbogbo ẹ̀ ṣe láàrin oṣù mẹ́fà tó bá débẹ̀ nǹkan kan wà níbẹ̀ tí ò bọ́ sí nìyẹn. Ìyẹn number 1. Number 2, nígbà tí wọ́n ń ṣe ìdíje ìdìbò yẹn gan, àwọn tó ń pera wọn ní Afẹ́nifẹ́re gan, ó dẹ̀ nídìí tí mo ṣe ń lo ọ̀rọ̀ yẹn, àbọ̀ síbẹ̀ later. Àwọn tó ń pera wọn ní Afẹ́nifẹ́re yẹn, gbogbo táwọn náà ń polongo ń gbà yẹn, wọn ò sọ̀rọ̀ débi ẹ jẹ́ ká tún ìlú yìí tò. Nǹkan tí wọ́n ń sọ ni pé ẹ̀tọ́ Ìgbò ni, Ìgbò ló kàn. Ìgbò ló kàn. Nǹkan tó ń sọ jáde nìyẹn. So ẹ̀yin tẹ́ campaign fún àtẹni tẹ́ campaign fún, nǹkan kan náà lẹ́yìn méjèèjì sọ. Kò sẹ́ni tó sọ fún wa ńgbà yẹn wípé àṣírí kan wà ó tẹ́ máa ṣe lẹ́yìn oṣù mẹ́fà o. Tẹ́ bá tiẹ̀ sọ fún wa pé kò ṣeé sọ síta, ó ṣe jẹ́ ìgbà tí mo lọ tán kò sí àáwò kan láwo ẹ̀wà báwọn èèyàn ṣe máa ń sọ pé bá ṣe máa ń sọ nìyẹn, kò sáwò kan láwo ẹ̀wà. Gbogbo tẹ́ ẹ̀ sọ ní ìsìn kì í ṣe tẹ́ ẹ̀ lè sọ nígbà tó bá jẹ́ pé òótọ́ ni ọ̀rọ̀ tó wà níbẹ̀. So lórí ọ̀rọ̀ yẹn o, agreement tí wọn ò wọlé, wọ́n lè ní o, wọ́n dẹ̀ lè ṣe ẹ̀tọ́ wọn ní, but ilẹ̀ Yorùbá kọ́ ni wọ́n represent. Ìdí tí mo dẹ̀ tún ṣe fẹ́ pé ilẹ̀ Yorùbá kọ́ ni wọ́n represent ni pé nígbà tí wọ́n ń dìbò yẹn, tolúkálùkù ń sọ tiẹ̀, bóyá ó parọ́ ni o, bóyá ó sòótọ́ ni o, tolúkálùkù ṣáà ń sọ tiẹ̀. Ilẹ̀ Yorùbá, nílẹ̀ Yorùbá, káfí ilẹ̀ Yorùbá nìkan, it's about 4-point-something million, bóyá 4.3 million nílẹ̀ Yorùbá nìkan. Nínú 4.3 million yẹn, Tinubu nìkan ó mú bí 2.6 million. Òun nìkan sí nínú àwọn 18, ó mú 2.6 million. Nínú states mẹ́fà tó wà nílẹ̀ Yorùbá, Tinubu mú 4, Peter Obi àwọn Afẹ́nifẹ́re mú kan, PDP mú kan. So ìyẹn ti fi hàn wá pé as far as ọ̀rọ̀ ìbò yẹn is concerned, àwọn kan ní agreement pẹ̀lú àwọn Ìgbò wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀, nítorí pé a dìbò fún ẹni tí wọ́n fà á lẹ̀. Ó dẹ̀ nídìí tá a ṣe dìbò fún ẹni tí wọ́n fà á lẹ̀, nítorí pé a gbà wípé ohun tó lè ṣe Yorùbá lóore ni ìgbésẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Dán wá sọ̀rọ̀ middle belt, a sọ̀rọ̀ Ifáyọ̀ Fádòkó lẹ́ẹ̀kan. Tí àwọn ilé bá ń sọ̀rọ̀ middle belt, wọn kì í sọ̀rọ̀ àwọn Yorùbá tó wà ní Kwara àti Kogi. Wọ́n ti gbé middle belt pé àwọn Kwara Yorùbá tó wà ní Kwara àti Kogi ò sí láàrin. Wọ́n á ní àwọn ti bá àwọn kan sọ̀rọ̀ nìkan ní middle belt. Yes, àwọn oríṣiríṣi ẹ̀yà ló wà middle belt. Àwọn tíìbù wà ń bẹ̀, àwọn gbági gbogbo wọn pọ̀ ń bẹ̀. So tẹ́ bá ń sọ̀rọ̀ middle belt, ó yẹ kẹ́ ẹ ṣe kó wà clear pé ókè àwọn Yorùbá àti ní middle belt, ibi tó ń pè middle belt ní ìsinyìí tó ń pè ní pé àdàkẹ́ sọ pé èèyàn wa ni yín wọn o, kẹ́ ẹ dẹ̀ máa gbé ìgbésẹ̀ láti make sure pé èèyàn wa, nítorí ìgbà tí National Assembly tó ń ṣe amendment constitution 1999 lọ́dún tó kọjá kọ́ ni, àwọn ará Kwara Yorùbá tó wà ní Kwara àti Kogi wọ́n gbé memorandum lọ sí National Assembly pé kí National Assembly káwọn ṣe referendum wípé àwọn fẹ́ darapọ̀ mọ́ wa. Àwọn tó ń pera wọn l'Afẹ́nifẹ́re yóò sọ̀rọ̀ ńgbà yẹn, wọn sọ nǹkan kan. So wọ́n ti assume pé Yorùbá ò já mọ́ nǹkan kan ní middle belt, torí tó bá já mọ́ nǹkan ni ó yẹ kí tó bá náà ṣe bí southern and middle belt forum tó ń ṣe, ó yẹ káwọn Yorùbá tó represent middle belt wà lórí, wọn ò sí níbẹ̀. So
lórí ọ̀rọ̀ méjì yẹn wà bẹ́ẹ̀ kí ni kàn sáré lórí àsìkò tó ń lọ nínú ìṣe mi interview ni ìdí tí mo ṣe sọ pé wọ́n ń pera wọn ní Afẹ́nifẹ́re nìyẹn wọn ò dẹ̀ serve interest Yorùbá torí Afẹ́nifẹ́re nígbà tó bẹ̀rẹ̀ ní káàtẹ̀ mú lọ sí bẹ̀rẹ̀ gan freedom for all life more abundant tí àwọn akẹ́kọ̀ọ́ gbé jáde nígbà yẹn ni wọ́n translate sí Afẹ́nifẹ́re ẹgbẹ́ Afẹ́nifẹ́re níta fẹ́ ṣe nìyẹn a dẹ̀ mọ̀ pé action group ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ni essentially so nígbà tí gbogbo ẹ̀tọ́ tó dẹ̀ débi tó dé wọ́n fi Àbáyọ Adébánjọ ṣe acting adelé olórí gbogbo wa dẹ̀ mọ̀ there was a time tí Buhari lọ fún treatment tí wọ́n fi Ọ̀ṣínbàjò ṣe acting president Ọ̀ṣínbàjò ó gbé àwọn ìgbésẹ̀ kan gbà yẹn ìgbà tí Buhari padà dé ó fagilé some of them wípé kò rí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe nǹkan tó ṣe lọ so wọ́n fi ẹnìkan ṣe acting president ó wá sọra wọn di president ìgbà tí bàbá Fáṣọ̀rántì padà ẹ̀tọ́ ni pé kí acting president Afẹ́nifẹ́re kí wọ́n sọ pé ẹ ṣe gan ẹ gba ìpinnu padà bó ṣe yẹ kó rí nìyẹn as long as tí ẹni tó ní kò ṣì wà láyé tán dẹ̀ ti fi wọ́n ní acting o ò lè sọ pé ìwọ ni olórí táwọn olóyìnbó máa ń pè ní substantive. Nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ ìbò 2023 dé táwọn ti lọ rí ti agreement pẹ̀lú àwọn Ìgbò àti Peter Obi láti ẹ̀kọ́ ní Ìgbò pọ̀ wọ́n rí agreement pẹ̀lú Peter Obi. Olórí wa jáde wá o bẹ́ẹ̀ yẹn tó lọ̀rọ̀ ṣe rí o ibi tí àwa Yorùbá fẹ́ lọ nílé yìí o ẹ̀yin wá fàṣekọrí ẹni rárá pé wọ́n ti fi ní ṣe acting yẹn o wọ́n ti fi kò sílẹ̀ ni báyé ṣe rí kọ́ yẹn gbogbo ẹ̀ ṣe rí kọ́ yẹn kò sí acting adelé tó máa wá sọ̀rọ̀ ẹ̀dí onílé nǹkan táwọn òfin gbà ní pé wọ́n ń ṣe Afẹ́nifẹ́re wọ́n dẹ̀ dá ìgbìmọ̀ kan lẹ̀ Dr. Fákúndà wà nínú wọn wípé tó ní àwọn kan nínú Afẹ́nifẹ́re àtàwọn kan náà hádìsí wọ́n á pera wọn ní Ọ̀hánifẹ́re so Ọ̀hánifẹ́re ni wọn kì í ṣe Afẹ́nifẹ́re so mo kàn fẹ́ kí kágẹ́tì kìíní yẹn kó clear káwọn èèyàn wá rí i pé ní kó má ṣe nǹkan tó fẹ́ ṣe ọ̀rọ̀ yìí náà dẹ̀ wá padà sórí ọ̀rọ̀ ìlú sọ pé o nítorí ní kó má ṣe nǹkan má ṣe kán lọ rí ìṣàgbémọ̀ ìpẹ̀lẹ̀ tó bá fẹ́ ṣùgbọ́n ó di dandan káwa Yorùbá fẹnu sọ̀rọ̀ pé ibi tá a fẹ́ lọ nílé bẹ́ẹ̀ ṣe sọ ń bẹ̀rẹ̀ oríṣiríṣi ẹgbẹ́ ló wà tó ń claim fún and by the way tẹ́ bá tẹ̀ sọ pé ẹ disagree pẹ̀lú tó ń ṣe irú ẹ̀ ti ṣẹlẹ̀ ìgbà tá Akíntọ́lá disagree pẹ̀lú Awólọ́wọ̀ àbí Akíntọ́lá fi action group sílẹ̀ ó dá UPP sílẹ̀ kan tó di NNPP nínú Afẹ́nifẹ́re gan-an nígbà táwọn kan tó ń gbéra wọn dìde Wálé Ọ̀ṣun lólórí wọn gbà yẹn wípé àwọn inú wọn ò dùn sí bí Afẹ́nifẹ́re ṣe ń lọ wọ́n kúrò ńbẹ̀ wọ́n dá Afẹ́nifẹ́re renewal group wọ́n dá sílẹ̀ wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó ń ṣe lọ ẹ̀yin wá jókòó ẹ wá ní olórí ò gbọdọ̀ padà wá ṣe bí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ní pé ókè o ibi tẹ́yìn fẹ́ lọ lélẹ̀ ibi tó lórí ń lọ lélẹ̀ kẹ́ẹ̀dẹ̀ rọra kúrò ńbẹ̀ kẹ́ẹ̀dẹ́gbẹ́ ti nílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa ṣe fẹ́ ṣe lọ kì í ṣe pé kẹ́ máa wá dá gbogbo ẹ̀ káwọn èèyàn máa wá dá ìwó ló ṣẹlẹ̀ ibi táwọn ò ṣe gbà fún mi wọ́n bá gbà tó lórí sí kán fẹgbẹ́ yẹn lẹ̀ kán lọ dá tiwọn lẹ̀ adelé ò lè wá ní onílé. Àgbọ́yé ẹ ṣeun Alàgbà Fẹ́mi Ọ̀dẹ́dẹ̀yí ẹ jẹ́ ká mú kinní ọ̀hún pàápàá ẹ jẹ́ wá bọ́ sí orí Yorùbá Referendum Committee tí ẹ sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ yìí tí ẹ̀yin wò pé bí ẹ ṣe sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà
ní orí ìkànnì yìí wípé a lè fa orí lẹ́yìn olórí, pé ohun tí ìwé òfin wa èyí tí à ń pè ní 1999 constitution tó ṣe fún wa náà nìyẹn, ni pé wọ́n fá orí wa lẹ́yìn wa ni. Ìbẹ̀rẹ̀ rẹ̀ wípé irọ́ pátápátá ni, pé we the people of Nigeria kọ́ ló make ẹ̀, àwọn kan wọ́n jókòó ni wọ́n ṣe. Ó sì dàbí ẹni pé ara àwọn nǹkan kan tí a ti fẹnu bà náà ní àwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn ń gbé, bí ìgbà tí ẹgbẹ́ kan tó fẹ́ sọ tí Yorùbá fẹ́ láì jẹ́ pé wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn wa. Èyí sì sọ pé ọ̀nà tó tọ́ tó bá òfin àtòfin ìlú àtòfin àgbáyé mu, òun náà ni pé kí ìlú kí wọ́n sọ pé ntí a fẹ́ nìyí pàápàá ní Yorùbá. Ẹ bá mi ṣàlàyé ẹ̀ bí ẹ ṣe èròǹgbà yín tẹ́ fi wò pé ọ̀nà yìí ò ní ó yẹ ká gbà, tẹ́ sì wò pé ọ̀nà yìí yóò ṣeé ṣe láì jẹ́ pé èèyàn tako ìjọba, àti wípé àwọn aṣojú wa tẹ́ ní wọ́n wà ní tí wọ́n ti wà nílé amòfin ní gbogbo ilẹ̀ ọ̀dọ̀ wa. Ìdí tó fi jẹ́ pé àwọn ni ó yẹ ká kọjú sí, tí kì í ṣe àwọn aṣojú gbogbogbò tí wọ́n wà ní Àbújá lọ́hùn. Ṣe ní ká yan lórí ló ká sọ̀rọ̀ gidi gan níbẹ̀. Nǹkan tó wà níbẹ̀ ni pé àwa ọ̀nà méjì ni àwọn tá a dìbò yàn tá a máa ń pè ní olóṣèlú, wọ́n wá sọ́dọ̀ àwọn èèyàn láti sọ pé ẹ dìbò fún mi nítorí pé mo máa ṣe nǹkan báyìí fún yín, mo lè ṣe nǹkan báyìí fún yín. Àwọn èèyàn dìbò fún wa. Àwa tá kì í ṣe olóṣèlú, ta ní Nàìjíríà ò dá, ó yẹ ká ṣe ká tún ṣe, constitution ò dá kìnnìkan kìnnìkan. Àìtí lọ bá àwọn èèyàn pé kí ni wọ́n rò ń pa ẹ̀ o. À ń sọ pẹ̀lú ìmọ̀ àti òye tiwa ní pé nǹkan ò rọgbọ, kò dẹ̀ lè rọgbọ bó ṣe wà yìí. So ọ̀nà kan tó wà ńbẹ̀ ni pé káwa náà sọ pé ẹ jẹ́ ká lọ dá ẹgbẹ́ lẹ̀, káwa náà dìbò ká fi ṣe. A dẹ̀ mọ oríṣiríṣi nǹkan tó wà lọ́nà tí yẹn ò ṣe ní ṣeé ṣe, pé ká lọ dẹ́gbẹ́ tiwa lẹ̀, ká lọ dìbò, ká lọ ṣe kìnnìkan àti ìyẹn kúrò. Ọ̀nà kejì ni pé ká la fẹ́ gbógun tìjọba, ní pé dandan bá a ṣe fẹ́ kó rí nìyí, àwa lọ máa jagun, àwa dẹ̀ sọ pé àwọn ò lọ́wọ́ sí ọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn wa náà ló máa sọ pé ọgbọ́n ju agbára lọ. Gbogbo nǹkan kọ́ ni jàgídíjàgan, gbogbo nǹkan dẹ̀ kọ́ ni ká sọ gbogbo. Ọ̀nà tó wá nígbà tí a ti fi méjèèjì yẹn lẹ̀ la fi wá sọ pé òkè, ọ̀nà wo la wá fẹ́ gbé gbà wípé n tá lè ṣe tó dẹ̀ ṣeé ṣe ni pé àwọn tá a ti dìbò yàn yẹn, wọ́n ní àwọn aráàlú ti fún wọn lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìbò tán dì. Bóyá àwọn tó dìbò wọ́n pọ̀ tó o, wọn ò pọ̀ tó o, wọ́n dìbò. Wọ́n dẹ̀ sọ pé ìwọ ni aṣáájú wa ní àdúgbò yìí o. So based on that làwa fi sọ pé ó better, ó dẹ̀ tún wà á ṣeé ṣe ká wá dojú kọ àwọn tá a ti dìbò yàn yẹn wípé ẹ̀wà ó ti wá ti yàn yín sílẹ̀ ti wà ńbẹ̀. Ohun táwa wá fẹ́ lélẹ̀, èyí ti sọ pé ẹ fẹ́ ṣe fún wa, a dẹ̀ dìbò fún yín. Àwa náà wá fẹ́ kẹ́ gbé ìgbésẹ̀ yìí wípé nǹkan tá a fẹ́ lélẹ̀. A dẹ̀ mọ̀ pé táwọn èèyàn bá pawọ́pọ̀, tí wọ́n ṣe wọ́pọ̀, tí wọ́n ṣe gbogbo wọn ò ní lè sọ pé kò rí bẹ́ẹ̀. Bó la ṣe sọ̀rọ̀ Professor Ṣóyínká lẹ́ẹ̀kan, bóyá President Tinubu gbà sí lẹ́nu àbí ò gbà sí lẹ́nu, ó gbọ́ ohun tó sọ o, kò gbọ́ ohun tó sọ o, ṣùgbọ́n Tinubu ò lè sọ pé òun ò ní gbọ́ fi sílẹ̀ tó fẹ́ sọ.
lẹ́yìn pé wọ́n ti lọ ṣe gbogbo ẹ̀ tipẹ́tipẹ́. So táwọn èèyàn bá dé point yẹn tá a lè sọ fún àwọn tá a ti dìbò yàn wípé ọba gbogbo wa la mọ̀, àwọn náà mọ̀, àwọn tá a ti dìbò yàn àti gbogbo wa náà mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣeé túnṣe tá a bá tún ọ̀rọ̀ ìṣèlú wa ṣe. Tẹ̀wọ̀n pé gbàgbọ́n la ní ìṣèlú wà, òṣèlú dẹ̀ wà. Bẹ́ẹ̀ni. So ìyẹn làwa ní tí gbogbo wa tá a bá fọwọ́sowọ́pọ̀ sí ká dojúkọ àwọn tá a ti fìbò yàn. Kò nídìí pé à ń bájọba kọjà, kò nídìí pé bóyá aláàkì Tinubu tẹ̀ kọ́ lọ́rọ̀ tó wà nílùú yìí. Gbógun ti Tinubu kọ́tà kan sọ ní pé ẹ̀yin tá a ti fìbò yàn nǹkan tá a fẹ́ nílùú tẹ̀ẹ̀dẹ̀ lè ṣe ni. Tá a bá fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní choice ju kan buwọ́ lù lọ pé ó yẹ lọ sí. Ibi tí a ti máa ṣe yẹn gbogbo ìgbésẹ̀ tá a máa gbé ibẹ̀ ní oríṣiríṣi argument ti máa wá. Ó dẹ̀ dá bá a ṣe fẹ́ kó lọ rè bá a ṣe fẹ́ kó lọ rè nǹkan tá a fẹ́ nílé. Ṣùgbọ́n táwa tẹ̀ tí wọ́n sọ ní pé láti dín gbogbo ẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbà káàkiri láàrin ara wa wípé gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn tó wà ní Kwara àti Kogi ká wà under one regional government. Tá a bá ti wà under one regional government gbogbo ìrégbè tó kù tá a fẹ́ bára wa wí à máa wí ilẹ̀. A dẹ̀ ti mọ̀ pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní Western region, gbogbo wa la máa ń pè ní golden naira. Àwọn tí ò kí ń ṣe Yorùbá gan ń pè ní golden naira. So owó ti ní ṣe kínní. A dẹ̀ ti rí pé even ní Nàìjíríà gan fúnra rẹ̀ ìgbà tí Midwest fẹ́ lọ láyé ọjọ́ ẹ̀ ní 1963 ọ̀rọ̀ referendum náà ṣe láàrin àwọn tó jẹ́ ọmọ Midwest nìkan wípé ṣé ẹ fẹ́ ní region tí àbẹ́ ẹ fẹ́ ní region tí wọ́n dẹ̀ láwọn fẹ́ ní region tí wọ́n dẹ̀ lọ. A mọ̀ pé oríṣiríṣi ìrìkíṣí tẹ̀lé o àlọ síbẹ̀ nítorí ó yẹ káwọn tó wà ní Kwara àti Kogi nìsín Ìlọrin àti Kàbà ó yẹ káwọn jẹ́ káwọn yẹn náà ṣe. Middle Belt tó ń sọ ní ìsìn ó yẹ kán jẹ́ káwọn yẹn náà ṣe, wọn ò gbà fún un. Àwọn tó wà ní South nìsín ó yẹ káwọn náà ṣe, wọn ò gbà fún un. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní pé wọ́n béèrè lọ́wọ́ àwọn Midwest, àwọn ọmọ Midwest tó ń wà ní Western region gbà yẹn pé ṣé ẹ fẹ́ wà under region tí ní àbẹ́. Wọ́n dẹ̀ láwọn fẹ́, wọ́n dẹ̀ lọ. So àwọn sọ pé ìgbésẹ̀ tá a nídà ti gbé nìyí wípé ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin ẹ ṣòfin ká ṣe referendum wa pé ṣé a fẹ́ wà under one regional government àbí àfẹ́. That's the simple question tó wà níbẹ̀. Tá a bá ní a fẹ́ wà o àwa work gbogbo yẹn out. Tá a bá dẹ̀ láfẹ́ ibi tó bá síbẹ̀. So àwa ti narrow gbogbo ìbéèrè gbogbo tó lè ṣẹlẹ̀ sí that singular question. So bóyá a fẹ́ àwọn kan sọ pé a fẹ́ ọba mọ́lù, àwọn kan sọ pé ọba ló yẹ kó jẹ chairman local government, àwọn kan sọ pé báyìí ló ti fẹ́ máa yanjú gbogbo yẹn nígbà tá a bá ti kọ́kọ́ àdúgbò wípé a fẹ́ wà one regional government. Tá a bá ti sort yẹn out àwọn tó kù Nàìjíríà wọ́n á lè dìde láti sọ pé àwa náà fẹ́ wà even bó jẹ́ pé oríṣiríṣi ẹ̀yà ló wà níbẹ̀ bí irú gbígbé àdúgbò kìíní kan yẹn a dẹ̀ ti bá wọn ṣèpàdé rí. Àwọn náà wọ́n á wọ́nà tán fi máa ṣe referendum yẹn láàrin ara wọn pé àwọn náà fẹ́ wà under one regional government ọ̀wọ̀ tí wọ́n á dẹ̀ design ẹ̀ fúnra ara wọn. Olúkálùkù àwa ṣẹ̀ṣẹ̀ wá pàdé pé òkè olúkálùkù ti ṣe tiẹ̀ báwo làwa ṣe fẹ́ jọ gbé pọ̀ ní ilẹ̀ Nàìjíríà, báwo la ṣe fẹ́ ṣe. Ibi tí ọ̀rọ̀ ìlú sọ pé ti wá nìyẹn. Ibi tí ìyàtọ̀ dẹ̀ wà láàrin gbogbo ìgbésẹ̀ tí Ọbásanjọ́, Jonathan, Buhari tán ti gbé
tí ò tí nìyẹn torí tó bá fi máa dérú pàdé yẹn ìlú á ti sọ pé so ìlú sọ pé yẹn lẹ máa ti wá sọ pé gbogbo wa sọ pé ibi tí yàtọ̀ wà nìyẹn tó dẹ̀ máa fún ní kò dẹ̀ síjọba tó lè wá sọ pé báwa Yorùbá bá ti ṣe tiwa ká ti ṣe example pé a ti ṣe tiwa òyìnbó sọ pé referendum wà lólè kó wá sọ pé kò rí bẹ́ẹ̀ kò síjọba tó lè sọ bẹ́ẹ̀. Kò sí. Ẹ ṣeun alàgbà Fẹ́mi Ọdẹ́dèyí láti Yorùbá Referendum Committee. Ìgbésẹ̀ wo wá ni ẹ fẹ́ kí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbé ní orí ọ̀nà àbáyọ tí ẹ là sílẹ̀ yìí, nítorí pé wọ́n ní kò tí ì dá ṣe àwọn èèyàn náà ni ó ṣe èyí tí yóò ná owó, wọn lówó ní kẹ̀kẹ́ ìyìn rere, èyí tí ó ná owó lọ lẹ́gbẹ̀ẹ́ òun wà lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀, èyí tí ó ná ọ̀rọ̀ ẹnu pé à ń bára ẹni sọ̀rọ̀ ní àdúgbò òun náà wà níbẹ̀. Kí lẹ fẹ́ sọ pé káwọn èèyàn ó ṣe, àti pé tí àwọn èèyàn bá sì fẹ́ kàn sí yín láti mọ̀ púpọ̀ sí nípa ọ̀nà tẹ́ là sílẹ̀, báwo ni wọ́n ó ṣe dọ́dọ̀ yín? Ó pé sí méjì àbí mẹ́ta. Ìkíní, ká láyé ara wa gbogbo ẹgbẹ́ àti ojúlùmọ̀ tó bá wà pé ọ̀rọ̀ referendum yìí ni ó jẹ́ kókó fún ilẹ̀ Yorùbá lásìkò tá a wà. Ká láyé ara wa bẹ́ẹ̀ yẹn. Ohun tó lè so gbogbo ẹgbẹ́ pọ̀ nìyẹn. Bá a jẹ́ 150 àbí 250 gbogbo wa bá agree pé tí majority bá agree pé ẹ jẹ́ ká ṣe referendum yìí o, ká sọ fáwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa kán bá wa ṣe báyìí. Gbogbo ìkùnsínú tá a máa ń ní síra wa ìyà á rí ìwòsàn kúrò ńbẹ̀. Ìtura ní goal tí à ń pursue papọ̀ tí kì í dẹ̀ ṣe pé ẹgbẹ́ kan fẹ́ sọ pé èmi mo wà ńbẹ̀ n tèmi ṣe ni, ìyẹn kọ́ ni ọ̀rọ̀ tó wà. Nítorí àwa kọ́ la máa ṣe, àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ló máa ṣe. Iṣẹ́ tiwa ni ká push wọn débi tí wọ́n á ti ṣe. Olúkálùkù dẹ̀ nípa tó máa kú bẹ̀. Apá kìíní nìyẹn. Apá kejì ni pé lórí Facebook a dẹ̀ tún ní email náà. Ó dàbẹ̀ ni pé àwọn èèyàn wà ó dàbẹ̀ ni Facebook àbí ó wà easier láti ṣe kìíní. So wọ́n lè comment lórí ẹ̀ wípé ìbéèrè tán bá ní ká máa láyé wọn bẹ̀. Ẹni tó bá dẹ̀ fẹ́, tán bá fẹ́, a lè set up even WhatsApp group kan lórí ẹ̀. Àwọn tán bá fẹ́ join kán máa sọ lórí Facebook àbí kán send email ká dẹ̀ set up oríṣiríṣi ìbéèrè tí wọ́n bá fẹ́ máa béèrè kán máa béèrè lórí ẹ̀, á dẹ̀ máa dá wọn lóhùn ńbẹ̀. Gbogbo irú program tá à ń ṣe yìí kán dẹ̀ máa listen sí, bọ́n tiẹ̀ listen sí live kán máa listen sí ní kìíní. Káwọn náà dẹ̀ máa bá wa polongo ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe gbọ́ tínú yín dùn sí, ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn yín, ẹ fi ránṣẹ́ sí àwọn tẹ́ bá mọ̀, àwọn ọ̀rẹ́ yín, àwọn tó jẹ́ aṣojú nílé ìgbìmọ̀ aṣòfin lọ, kẹ́ ẹ fi ránṣẹ́ sí wọn. Nítorí pé ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ni láti send bill yẹn sí wọn ní gbogbo House of Assembly wa nílẹ̀ Yorùbá. Ó wà lọ́wọ́ wọn. Wọ́n bá dẹ̀ ní àwọn ò rí, àá tún fi ránṣẹ́ again, ó wà ńlẹ̀. Ó dẹ̀ wà ní gbangba. Ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ petition yẹn ó wà lórí change.org pé gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. So bí Bẹ́mi bó ṣe dàbẹ̀ ní kọ́rọ̀ yẹn ṣe máa lọ nìyẹn. Nítorí gbogbo nǹkan tá à ń sọ yìí, a máa ń bá àwọn èèyàn jàǹkàn-jàǹkàn kan sọ̀rọ̀ nílùú àti Yorùbá o, àti Ìgbò o, àti tó wá láti north àti kíní. Tá a bá ti kọ nǹkan kan jáde tá à ń pè ní bulletin, a máa send ẹ̀ sí wọn privately, individually. A dẹ̀ ti ráwọn tó ń fèsì tó ń sọ pé ọ̀rọ̀ gidi lẹ sọ yìí o, ọ̀rọ̀ gidi lẹ sọ yìí. So oníkálùkù ní ipa tó máa kó ńbẹ̀. But ní ọ̀rọ̀ tiwa ń bí, ẹ lọ sórí Facebook, ẹ make comment, ẹ send email, any questions tẹ́ bá ní kẹ́ ẹ dẹ̀ bá wa
fi síbẹ̀ á dẹ̀ dá yín lóhùn. Ẹni tó bá dẹ̀ ní interest wípé ká dá WhatsApp group kan sílẹ̀ o tó máa tá a lè máa sọ̀rọ̀, kì í ṣe pé ká kàn máa sọ níṣe ìbọ̀tò orí ọ̀rọ̀ referendum ló máa jẹ́ o, ẹni ìbéèrè àti gbogbo ẹ̀ á set ẹ̀ up, á dẹ̀ máa ṣe paríparí ẹ̀. Púpọ̀ náà àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ ni ọ̀rọ̀ yìí kọ́kọ́ ta mọ́. Olúkálùkù ló ní strategy tiẹ̀, a máa ṣe báyìí, a máa ṣe báyìí, a máa ṣe. Ṣùgbọ́n àwa rò pé ìgbésẹ̀ yìí ló máa fún gbogbo wa ní opportunity àti lè ṣe nǹkan tá a fẹ́ ṣe. Tá a bá agree, àwọn nígbà tá a wà ní primary school láyé ijọ́ yẹn, wọ́n máa ń pè kinní kan ní least common denominator nínú arithmetic tí n bá ṣì rántí. Least common denominator. So ìyẹn ló máa so gbogbo wa pọ̀. Kò síjà níbẹ̀, kò sí kinní ìjà. Tá a bá tiẹ̀ sọ pé ìjà máa wà pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣòfin, kì í ṣe ìjà ká lọ yọ ẹ̀ṣẹ́ síra wa o. Ìjà wípé ẹ wá o, ọ̀rọ̀ yìí di ṣíṣe o, ẹ wá o, ọ̀rọ̀ yìí di ṣíṣe o. Nǹkan tó wà nínú ibẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Alàgbà Fẹ́mi Ọ̀dẹ́dèyí, ẹ kú atótónu láti àárọ̀. Àdúrà wa náà ni pé èròǹgbà yín fún ilẹ̀ Yorùbá láti ní ìtura àti òmìnira. Bí a ṣe ń sọ òmìnira ọ̀hún kì í ṣe pé Yorùbá ń lọ ibì kankan. Ṣùgbọ́n ibi tí Elédùmarè ti dá wa sí, pé ibẹ̀ náà òun náà là á jókòó sí, ibẹ̀ náà là á sì ti ní ìtura àti òmìnira. Gbogbo akitiyan yín kò ní jẹ́ lásán. A sì tún máa pè yín wá sí orí ètò bí nǹkan bá ṣe ń lọ. Àdúrà wa náà ni pé ní ọdún 2024 yìí wípé gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé láti ẹ̀yìn wá pé a bẹ̀rẹ̀ sí ní máa rí èsì rere lórí gbogbo wọn, pé Elédùmarè á la ọ̀nà fún wa. Elédùmarè ó sì fi ọwọ́ tọ́ ọkàn àwọn ọmọ Yorùbá, àwọn tí Ọlọ́run ó pèsè gẹ́gẹ́ bí áńgẹ́lì láti ran iṣẹ́ ọ̀hún lọ́wọ́. Gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣojú wa náà tẹ́ ti dárúkọ, a tún fi ọkàn wọn à ń fi lé Ọlọ́run lọ́wọ́, pé kí Ọlọ́run ó fi ọwọ́ kan ọkàn wọn, bí Bíbélì ṣe sọ wípé ọkàn ọba àti ìjòyè ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ̀yin náà kò ní rẹ̀yìn o. A máa tí a bá ń dé, a máa bá yín láti Èdùmàrè. Ọjọ́ ń lọ sí ibi àná. Nǹkan kan péré tí mo kàn fẹ́ kẹ́ bá mi ṣe ní ṣókí náà ni a fi ka ètò yìí nílẹ̀. N tí mo sì wá fẹ́ sọ náà ni pé tí wọ́n bá ní nǹkan kan wà tí ẹ fẹ́ béèrè fún Yorùbá fún ọdún 2024, ọ̀rọ̀ bàbá lókè bá ní pé pẹ̀lú gbogbo akitiyan tẹ́ ń ṣe yìí o, ọ̀dà ẹ bá ń béèrè nǹkan tí ẹ fẹ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ̀ ń sólẹ̀. Ẹ ti sọ díẹ̀ nínú ẹ̀. One, ìlera. Ṣé ìlera, health. Bẹ́ẹ̀ni, ìlera bẹ́ẹ̀ náà ni. Àlàáfíà nílùú, nílẹ̀. Ọgbọ́n àti òye tí ó máa fi àwọn olórí wa àti àwa èèyàn tó máa tì wá lẹ́yìn láti lè mú àṣẹ Ọlọ́run ṣẹ, nítorí pé ìdàgbàsókè gbogbo èèyàn náà ni Ọlọ́run fẹ́. Àwọn á dẹ̀ wá sọ pé ọ̀rọ̀ referendum yìí ohun tó máa mú ìdàgbàsókè wá fúnlẹ̀ Yorùbá ni. So kí Ọlọ́run ràn wá lọ́wọ́, kọ́lọ́run dẹ̀ ṣe iṣẹ́ wọn bọ́n ti máa ń ṣe, kán kó sí bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yìí, kán kó sí àwọn olórí wa ọkàn wọn, kán rí kójú wọn là sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, pé kójú wọn là kí ọkàn wọn dẹ̀ là
sí òye àti sí ìmọ̀, kí òye àti ìmọ̀ kó dẹ̀ wá jọba ní ilẹ̀ Yorùbá láàárín gbogbo wa. Àmì àṣẹ o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọjọ́ ọ̀hún òun rè bí àná, ibi tí a fi àgàdé ètò yìí tí a fi kọ́ sí lónìí. Ẹ̀yin èèyàn wa tẹ́ tí ń gbọ́ wa, ọ̀nà àbáyọ the Yorùbá Referendum Committee's pathway, ìyẹn ni pé ọ̀nà tí àwọn ẹgbẹ́ Jẹ́-n-wí-tèmi ilẹ̀ Yorùbá tí wọ́n ń là kalẹ̀ nìyẹn, wípé ká ṣe bó ṣe yẹ ká ṣe kó bàa lè rí bí ó ṣe yẹ kó rí. Lẹ́ẹ̀kan sí à ń kí yín, àkú ọdún, àkú ìyèdún, ọdún ayabo fún wa. Bí wọ́n ní ọdọọdún láàrún rógbó, ọdọọdún láàrún àwòsà, àṣẹ tí Elédùmarè fún wọn nìyẹn. Ọdọọdún ni à ń rí ọmọ òbí lórí àtẹ. Tí ọdún bá ti ń gorí ara wọn, ká máa ríra wa. Ẹ ní ṣàìsàn, èmi náà ò ní ṣàìsàn, títí ìgbà tí a ó tún máa ríra wa ló bá dàbọ̀ ná. Láyọ̀ o.